yes lórí ààrẹ tá à ń sọ yìí. ọdún méje. tí n bá máa bì títí màá máa bí ẹ̀jẹ̀ ni for good 7 months orí ìjókòó ni mo ti kírun so ẹ̀kọ́ náà máa fọ́ fún mi báyìí. fọdún méje. fún odindi. It was a terrible prayer. Kí màmá mi tó kú láyé ọmọ 13 màmá mi bí náà lè ṣekú mẹ́ta lójú ẹ̀mí ẹ̀. 13 mẹ́tàlá. Bẹ́ẹ̀ni. Ó wá kù mẹ́ta péré. Ó kù mẹ́ta. Ògògó ó mọ kú lódò ẹdún jọ bí òyìnlá ọba ọmọ ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí ó wọlé alákìsà ó sọ alákìsà dún nígbà aṣọ bú mi kí n bá ọrẹ dé tèmi kí n padà lẹ́yìn Ògògó ẹni yìí ni Ògògó and then ó jẹ́ nìkan tó jẹ́ pé ó like everybody. Ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá gbàgbé òwe. Ilé ayé kì í ṣàwárí lọ. Tó bá ń dùn fún ẹ o. Rántí ọlọ́títí fún bàdí ẹni. Ayé bá ń fẹ́ kó rọra jayé o. Ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. Ta ló mọ orúkọ tí kú ń jẹ́? Ikú ló níwàkiwà tí paráyé lẹ́kún. Ikú lọkọ ayé tí mo ní ká tó fura. Èèyàn tó rún lábákùn tí ò bá jí mọ́ ikú ló kú kì í ṣọ̀rọ̀ àwàdà. A pàdé ikú lọ́nà a ò mọ̀, ikú ń bá ní gbélé ẹni kò jẹ́ ká mọ̀ òun. Ẹbọra burúkú tí ń jẹ́ látọpa. Ikú tí ń pọmọ èèyàn náà ní pàlìjànú kò sẹ́ni tí kú kì í kàn. Àwẹ̀ máa wẹ́ṣẹ́ àfòràn máa sígbẹ́rẹ́ àìkú máa jáwé àjídèwé. Ikú bá dé bóyá o lè rántí igbá ọṣẹ. Níjọ́ tí adániwáyé bá tilẹ̀kùn yìí kò sẹ́ni tó mọ ibi tí kọ́kọ́rọ́ ẹ̀mí wà. Tó bá ń dùn fún ẹ o. Rántí ọlọ́títí ikú bá ń pojú pẹ̀ ni ẹ jẹ́ ká máa fura wípé bó pẹ́ bóyá a máa kán ni. Kò sẹ́ni tí ò ní kú láyé gbogbo wa pátápátá la ó dìtàn bó dọ̀la. Gbogbo kìràkìtà à ń dalẹ̀ láàmú lọ́jọ́ tí kú bá dé gbogbo rẹ̀ ń rọ̀. Wọ́n ní gbajúmọ̀ rẹ̀ ga ó lé góńgó. Ilé ayé kì í ṣàwárí lọ. Tó bá ń dùn fún ẹ o. Rántí ọlọ́títí fún bàdí ẹni. Ayé bá ń fẹ́ kó rọra jayé o. Ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. Ta ló mọ orúkọ tí kú ń jẹ́? Ikú ló níwàkiwà tí paráyé lẹ́kún. Ikú lọkọ ayé tí mo ní ká tó fura. Èèyàn tó rún lábákùn tí ò bá jí mọ́ ikú ló kú kì í ṣọ̀rọ̀ àwàdà. A pàdé ikú lọ́nà a ò mọ̀, ikú ń bá ní gbélé ẹni kò jẹ́ ká mọ̀ òun. Ẹbọra burúkú tí ń jẹ́ látọpa. Ikú tí ń pọmọ èèyàn náà ní pàlìjànú kò sẹ́ni tí kú kì í kàn. Àwẹ̀ máa wẹ́ṣẹ́ àfòràn máa sígbẹ́rẹ́ àìkú máa jáwé àjídèwé. Ikú bá dé bóyá o lè rántí igbá ọṣẹ. Níjọ́ tí adániwáyé bá tilẹ̀kùn yìí kò sẹ́ni tó mọ ibi tí kọ́kọ́rọ́ ẹ̀mí wà. Tó bá ń dùn
ká máa fura wípé bó pẹ́ bóyá a máa kán ni kò sẹ́ni tí ò ní kú láyé gbogbo wa pátápátá la ó dìtàn bó dọ̀la gbogbo kìràkìtà à ń dalẹ̀ láàmú lọ́jọ́ tí kú bá dé gbogbo rẹ̀ ń rọ̀ wọ́n ní gbajúmọ̀ rẹ̀ ga ó lé góńgó. Ògògó rèé níbi ojúde ọba ní on the 29th of May kò tí ì pósù mẹ́ta gan tára wọn ṣe kébékébé dáadáa tí gbogbo ènìyàn wọn ń fà wọn lọ́tún tó ń fà wọn lọ́sì. Action Man last year náà ni wọ́n ṣe fídíò èkó eléyìí ò tí pọ̀dún kan tára wọn yá tó ṣe dáadáa ikú ò máa jẹ̀bi o ó máa mẹ́ni rere lọ o Ògògó is a lover of culture ibi tó máa ti ń ṣe culture tó ti ń ṣe ọmọ Yorùbá you will always find him there àwọn náà tún náwó fáwọn oníbàtà ní bíbà tó nílùú ọmọ Yorùbá tàtà àwọn ni wọ́n tún ń jó gbogbo fídíò tẹ́ ń wo ìkó tí pọ̀dún kan irú àìsàn jẹjẹrẹ wo ló wá múyàn tó dẹ̀ mẹ́mí èèyàn lọ láàrin bí o tí ò tiẹ̀ pọ̀ṣù kan rárá wọ́n ní wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ pé kíní yẹn mu ò tí pọ̀ṣẹ̀ mẹ́ta ní kánsà yìí wá gba ẹ̀mí gbajúgbajà ẹni tí gbogbo wa nífẹ̀ẹ́ tá a fẹ́ràn a máa fẹ́ràn bàbá yìí o kánsà ò ṣe dáadáa o Ògògó kán máa sọ pé action pọ̀ bí Ògògó àwọn gangan ló yẹ kán máa pè bẹ́ẹ̀ October ló yẹ kán ṣe 68 kán pé 68 years 67 years tí wọ́n ṣe ní last year tí gbogbo àwọn ọ̀rẹ́ wọn everybody wà ń bẹ̀ kí ló wáá ṣẹlẹ̀ tẹ́ bá rọ́jọ́ birthday wọn tínú everybody ń dùn ìgbà birthday wọn yẹn òun gan lélẹ̀ ní last year àwọn àti ọ̀rẹ́ wọn délé òdùlé lélẹ̀ ní last year tí wọ́n ṣé èèyàn lè mọ̀ pé ẹni yìí ó ní cancer ó máa pa ṣé mọ̀ pé ọkọ̀ ní tọ́dún kan sígbà táwọn ṣe fídíò yìí àwọn máa jọ́ lọ́hùn ní pé ó dùn wá o Ògògó ọmọ kú lódò gbogbo àwọn tó bá máa ń wo CD disbingba yẹn in fact don't even know what to say this one is so painful very very Ògògó action pọ̀ ẹ lè mọ̀ kán ti tó èjì yẹn wọ́n máa gbéra wọ́n máa jó wọ́n tún máa ṣe boxing cancer ò dẹ̀ gbẹ̀mí ẹ̀ gbogbo wa nífẹ̀ẹ́ ò dẹ̀ gbẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó mú lọ láàrin wa léyìí dùnyàn lọ́pọ̀lọpọ̀ àti mùsùlùmí àti babaláwo àti kírísítẹ́nì gbogbo wa la ti ń gbàdúrà láti bàtà àti gbọ́ para wọn ò yá àti ẹ̀fẹ́ mọ̀ pé ẹlẹ́yàmẹ̀yẹ lẹ́sìnmẹ̀sìn nítorí pé this man is loved gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ máa yìí everybody ló nífẹ̀ẹ́ wọn fún àwọn iṣẹ́ rere tí wọ́n ti ṣe sẹ́yìn wọn kì í ṣe fíìmù tán máa lọ́mọbìnrin kiri ó ga o kólúwa bá wa lọ kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó dẹ̀ tú àwọn ọmọ wọn àwọn ìyàwó wọn kọ́ ló ń tù wọ́n nínú àtàwọn olólùfẹ́ wọn lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá kọ́ ló ń bá wa kó ló ń tu gbogbo wa nínú torí ìjàmbá burúkú leléyìí ó dùn wá o 20 ọdún lónìí Ògògó sì yẹ kó wà láyé ó yẹ kán pé 80 90 100 wọ́n ṣe ọdún yìí náà máa ṣe pé 68 67 náà ṣe last year ó dìgbà o. mo kí gbogbo everybody wà lórí gbogbo now. ẹ sọ pé àwọn brothers sọ fún everybody. kí ló ń ṣe wọ. ṣọdọ mẹ́rin tó dàgbà jù láàrin wa orí àwọn bọ̀dá mi orí wọn. ẹ máa gbẹ ṣẹlẹ̀ báwọn ẹ̀yẹ́ wọn wà wọn ò ní máa fi mí pa báyìí. ọjọ́ mélòó lọ. ẹ wé báyìí gbogbo yín ilẹ̀ kéré sí wa. ẹ̀yin náà dàgbà o. ẹ máa dàgbà. ọmọ tí ṣẹgbọn àbúrò tó lọ sin òkú ẹ̀gbọ́n ẹ̀ ní òhò ó má burú ẹ̀ dání kí ló ń tà láti sọ fún ọ sọ fún pé bá ṣe sìnkú èyí la máa sìnkú ọ̀la. òun mọ̀ ẹni tó dúró yìí ẹ̀gbọ́n mi ni. right ìwọ ń ṣe òde ni. òun yìí mo ní ìṣẹ́gbẹ́ eléyìí 23 good days ni mo fi ju báyìí lọ. ṣọṣẹ 23 good days. ṣeun tí àwọn ọmọ yìí tán fi ní rí ẹ fún nítorí tó ń ṣe lójú wọn. inú mi dùn bí what I met here. mo ń wo agodo.
omi. Bíbí kẹrin lọ́yà mi fún lọ. Bàbá wọ́yà, bàbá rọ́yà. Wọ́n ní ká tètè wọ́yà sísọ àkùsà. Sísọ lẹ́rí, àyà sálọ. Bàbá tún wọ́yà, bàbá rọ́yà. Wọ́n ní ká tètè wọ́yà sísọ eré. Ilé kẹrin lọ́yà rẹ́kú lọ. Oya, oya, ká lọ.